ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ìmọ̀ ti kọjá bá a ṣe rò ó lórí ọ̀rọ̀ tí àǹtí Yínká Alaseyori sọ lórí ọ̀rọ̀ àwọn ọmọ tẹ́ gbówó gbólógbòmọ̀ṣọ́ ẹ̀sùn mọ́ bí o kódà ọ̀rọ̀ yìí ti lè kọjá ojú tá a fi ń wò ó kékeré la pọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ kí làwọn èèyàn ń sọ nípa sista Yínká Alaseyori ẹ wo ẹ̀sùn mọ́ bí yìí tó bá jẹ́ ìgbà kọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akín káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà bẹ́ẹ̀ sì wọlé ẹ bá wa tẹ subscribe button yín níbi subscribe button ẹ̀rì kìíní kan báyìí bí aago ẹ tẹ̀ onímọ̀ ta yín lólobó lóòrèkóòrè nígbàkúgbà bá a bá ṣe mú fúnra wá sórí ìkànnì wa ẹ má wá gbàgbé sẹ́rí subscribe button tẹ̀ n ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́ lè mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ bá a bá ṣe mú fúnra wá sórí ìkànnì lóòrèkóòrè ẹ má wá jẹ́ ǹdènà pẹ́nu o ẹ má jẹun gbà yín lákòókò ẹ̀yin èèyàn eléyìí pọ̀ o ò gbẹ̀nù tán ẹ wo fúnra náà rèé ẹ jẹ́ ká gbọ́ bó sì lọ. níbo ni Ọlọ́run ẹ wà Yínká Alaseyori mo béèrè lọ́wọ́ ẹ nísìn mo gan Ọlọ́run tó ń sìn látara ẹ mo gan Ọlọ́run tó ń sìn látara ẹ mo sọ̀rọ̀ òdì sọ́lọ́run ẹ mo béèrè lọ́wọ́ ẹ Yínká Alaseyori pé níbo ni Ọlọ́run ẹ wà mo gan Ọlọ́run ẹ mo fi ẹ́ gan Ọlọ́run tó ń sìn gbàdúrà náà káwọn ọmọ yẹn kúrò ń bẹ ẹ kí mọ nǹkan tó yẹ kẹ́ máa sọ àwọn èèyàn ti rí yín ní àwọn ibì kankan tó bá fẹ́ sọ nǹkan tó wà sensitive bẹ́ẹ̀ wá kọ́ rọra pẹ̀pẹ́ Ọlọ́run jọ o bá wa ṣàánú àwọn ọmọ wa o ó tiẹ̀ ní mú ti gọ́ọ̀mẹ̀ntì wọlé rárá tó mọ̀ pé àwọn èèyàn ń kanra lọ́wọ́ even kí gọ́ọ̀mẹ̀ntì ṣe dáadáa tí nǹkan bá rí báyìí àwọn èèyàn ò ní rí dáadáa tí wọ́n ṣe rárá lẹ́tẹ̀ lóhun gbogbo nǹkan tó yẹ àwọn èèyàn ti ní nínú sílẹ̀ because o fẹ́ jẹ́ kí wọ́n rí ẹ bí yìí kò sẹ́ni tí mo hate nínú gbogbo àwọn tó rí tí mo call out yẹn náà kò sẹ́ni tí mo hate nínú wọn kò sẹ́ni tí mo dislike nínú wọn. bàbá fúnra rẹ̀ bàbá tó jẹ́ president àánú ẹ̀ máa ń ṣe mí because mo mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀mí òun máa heavy fún bọ̀ pẹ̀lú ẹ̀ náà òótọ́ ọ̀rọ̀ ni pé ká má sọ òun. ó ṣàrí mi pẹ̀lú nílé bàbá Wàsíù bẹ́ẹ̀ mo call wọn out nígbà tí mo rí pé this is not the time láti kọrin tẹ́ nǹkan yẹn tẹ́ bá tiẹ̀ máa kọ́kọ́ kọ́ náà ẹ kọ́kọ́ sọ̀rọ̀ ìtùnú fáwọn èèyàn you cannot speak like that ẹ kọ́ máa gbàdúrà ṣé ìwọ ó yọ ẹ lẹ́ni ẹ̀bẹ́ yìí lẹ́ ń kọrin Ọlọ́run èyí lẹ́ ń jèrè ọkọ̀ ìwọ náà gbàdúrà náà kọ́lọ́run kí káwọn áńgẹ́lì fi ìyẹ́ wọn lọ gbé àwọn ọmọ yẹn jáde níbi táwọn gọ́ọ̀mẹ̀ntì gan wà nísìn àwọn gan máa gbàdúrà wọn máa pe aláàfáà torí ilẹ̀ ń gbóná ń sìn so wọ́n ló ṣe máa sọ fáwọn èèyàn púpọ̀ ẹ máa tẹ̀ máa bẹ̀rù Ọlọ́run èmi ò mọ bẹ́ẹ̀ ṣe mí ìmọ̀rú ẹ̀mí tó wà nínú yín honestly èyí tẹ máa ní pé ẹ̀ ń sin Ọlọ́run mo ní mo gan Ọlọ́run tó o lè gbàdúrà o màdúrà gbàdúrà káwọn ọmọ yẹn jáde ibi tó wà ṣebí Ọlọ́run ò gbọ́ tiẹ̀ ni ìwọ gbàdúrà yẹn kí àwọn ọmọ yẹn di afẹ́fẹ́ kí áńgẹ́lì lọ síbẹ̀ kó gbé wọn sí orí ìyá apá ẹ̀ kó gbé wọn fò kúrò ń bẹ̀ gbàdúrà oníwọ̀n gbàdúrà tó ìwọ gbàdúrà ṣé ìwọ àwọn ìyá àwọn ọmọ yẹn àbáwọn pẹrẹntì wọn á ti fẹ́ gbàwẹ̀ èyí tí ò máa wẹ̀ gbàgbọ́ wọn á ti fẹ́ gbàwẹ̀ mi wọn á ti fẹ́ bọ́ ó yá ìwọ gbọ́ àdúrà náà mo challenge. Yínká Alaseyori àbí kí ló ń pè ẹ ọjọ́ òun rè tó mú ẹ débi pẹ́pẹ́yẹ tó lọ jórin olórin kọ ládùúrú tó ń ṣẹlẹ̀ Nàìjíríà àwa ti ìlú òyìnbó gan à ń sunkún sínú àwọn ọmọ kéékèèké tó jí gbé tọ̀mọ̀ kankan tó jí gbé l'Ógbómọ̀ṣọ́ tí gbogbo Nàìjíríà wà nínú tọ́káyà sókè ìwọ wá jáde irú ẹ̀yin ìka ẹjọ́ ẹ̀kọ́ o Yínká Alaseyori àwọn aláfẹ̀rú bàbùkù tá a lọ sọ́pọ́ọ̀tì orin olórin tó lọ jí kọ tí gbogbo wa fún ẹ sọ́pọ́ọ̀tì pé kébi máa pa orí bó ṣe rí bí akàn nígbà tó máa dé ni tójú ẹ rí lẹ́wúlẹ́wú bí ojú ẹ mọ́ tó jáde nu wò kótó ìwọ náà Yínká Alaseyori ìwọ náà ń sọ̀rọ̀ ó tọ́ sí ẹ lẹ́nu àbí bó dẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn gbẹ́rù tó ṣẹlẹ̀ sí wọn l'Ógbómọ̀ṣọ́ yẹn á ṣẹlẹ̀ sí ìdílé ẹ̀ orin wo ló mọ̀ ọkọ náà Tọ́pẹ́ Àlàbí má bínú tiẹ̀ mi mọ̀ pé lórí burúkú ọmọlọmọ Yínká yìí o mi mọ̀ pé tó máa padà yàrá ìwọ náà ń jáde òun sọ̀rọ̀ tó bá já bí amọ̀ gidi ní Yínká Alaseyori ṣó yẹ kí ìró wà lára ẹ gbogbo àwọn àgbàlagbà gbogbo wọn jáde ní indọ́sírì gbogbo àwọn ọ̀yá gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba inú òjò nínú ẹ̀rùn táwọn ọmọ ọlọ́mọ wà nínú igbó tó jí wọn gbé lọ mo máa blame ara mi pé mo support ìwọ idiot yìí o àṣeyọrí wo ló ní olórí burúkú oníwọ̀ Yínká Alaseyori aláṣẹdànù ni ẹ Yínká aláṣẹdànù idiot ọjí àwọn ọmọ ọlọ́mọ gbé ń bẹ̀ yẹn ìwọ ní God láti máa sọ.
Yinka Alaseyori àánú ẹ dẹ̀ ṣe mí tèmi ṣe Ọlọ́run ṣùgbọ́n kò jẹ́ ká máa sọ story fún ẹ bí mo ṣe like ẹ tó o fall hand ni o ṣùgbọ́n ká máa sọ story ayé ẹ fún ẹ ṣùgbọ́n fẹ́ máa gbọ́ story ayé ẹ kí ni nǹkan tó ń sọ lẹ́nu aláwọn ọmọ wà níbí kò ní ká máa pray fáwọn ìjọba wa àdúrà wo ni ká gbà fún wọn ọjọ́ wo ni ìjọba ti rántí mi rí tán pray fún mi dèpòdèpò ìjọba pray fáwọn aráàlú a ní ọmọ wà níbí kan sórí tí àwọn èèyàn bá sórí àwọn èèyàn wọn mọ bó ṣe ń gbéyàn sókè o ṣùgbọ́n pé wọn náà gbé sókè fún èèyàn kan lọ́jọ́ kan tọmọdé ò bá gbá tán á bá rọ̀ bá lọ́rọ̀ ẹ̀ ṣùgbọ́n yìí pé àwọn èèyàn dé tẹ̀wọ́ gbẹ ṣé bó ṣe gbé ẹ sókè náà ṣe máa là ẹ mọ́lẹ̀ mi ní pẹ̀sẹ̀ntì máa bẹ́ẹ̀ dá sí àánú ayé ẹ ṣe mí ọ̀rọ̀ tí ò bá mọwọ́ mẹsẹ̀ tó bá ti mọ̀ ọ̀rọ̀ sọ ní táìmì kó keep short kó gbé gbogbo ẹnu ẹ̀yàn kó lọ gbé sọ́hùn ó ní ẹ̀kan máa pray àdúrà wo ni ká gbà ó bá ti tó ta ti ń gbàdúrà ni àmọ́ mi àdúrà la fi ń sùn àdúrà la fi ń jẹun ní ìṣẹ́jú àdúrà là ń gbà ṣé àwọn Amẹ́ríkà gbàdúrà tó wà kí ni solution kan tó wà nílẹ̀ yìí nǹkan tó yẹ kó máa sọ nìyẹn àwọn ìjọba yẹn náà bí wọ́n ti fẹ́ máa lọ bẹ̀ wọ́n ti súnmọ́ tòsí ibẹ̀ kíní kan ṣe kíní kan ká máa gbàdúrà ó mọ tó ń sọ àánú ẹ̀dẹ̀ ṣe mí torí èmi ò fẹ́ kó o jábọ́ ṣùgbọ́n wọ́n gọ̀gọ̀ ó dẹ̀ pé wọ́n ló ń lùlù burúkú fúnra ẹ̀ ọ̀rọ̀ tó o bá ti mọ̀ ṣé wọ́n gbẹ́nu ẹ síbẹ̀ o ò lè pray sọ pé ayé ká pray fáwọn ọmọ yẹn èyí ká pray fáwọn ọmọ yẹn ìjọba ìjọ ẹ̀rọ wà lọ́wọ́ ẹ jẹ́ káwọn ọmọ èkó jáde síta ọ̀rọ̀ tó yẹ ká máa gbọ́ lẹ́nu ẹ̀ nìyẹn ṣòro báwọn èèyàn ṣe gbé ẹ sókè bẹ́ẹ̀ lọ ṣe máa là ẹ mọ́lẹ̀ à ń sọ̀rọ̀ pé àwọn ọmọ wà nínú igbó o ò dúró sójú kan òun lọ sọ́dún òun lọ sẹ́yìn ṣó ti ń ṣèṣèlú ni ṣó ti ń gbowó lọ́wọ́ ọmọ ni jẹ́ ká mọ̀ o torí táwọn èèyàn bá. Diwere, I don't want to talk to this lady because I dey vex but I'm trying to remain calm. This lady Yinka, she sit down. The mumu wey stand beside her, wey be her backup singer, she was telling you, Abi, hey, government is working. Continue in any suru. The government is working. Which government is working? Which government is working? Now, so government they work. Almost 3 weeks. Some, they say you just release those ones. 58 days with those people. Nino and one more, yeah? The one that will go a little bit. Do you know what they would have done with them? What they would have done to them? The women there. Do you know what would they have done to those women? Hey, do you know? People, yeah, their eyes will have seen. See anyone they saw. Yinka, prayer for almost 20. Why do you guys believe in this your illusion and hallucination? They pray, they show. All of them are more concerned about their money coming in. This is somebody that charges 5 million upwards to appear for a program. That when she sings, she might not even sing more than 1 hour. When my ex-daddy saw that Trump said he go come scatter Nigeria, waiting Baba talk. Now that time, Baba remember to come out to speak. I will play his video to remind us last year. Yinka Alaseyori, where is she making her money from? From programs. If everywhere comes scatter, how Yinka won't make her 5 million, 10 million? They are more interested in a part of the country being peaceful and another part. Yinka just gave birth to a baby. Can somebody help me to ask Yinka? If Yinka's baby is among the people where they carry, will she remember to pray for the past 3 weeks? That she's telling Nigerians and the family members of those people to start praying. Or is she telling me that people have not been praying? They declare 3 days fasting and prayers. National Union of Teachers declare 3 days in your state chapter. Declare 3 days of fasting and praying. Where's the result of the prayer? What other prayer? Then other countries that things are working. The same country, this Alaseyori Yinka came to give birth to a baby. Shena prayer. She said and put the country in place for it to be working. Many of them, they will not stay in Nigeria. Maybe Nigeria is working and prayer is the key. They will not stay in that country. Their children are not in that country. Their grandchildren is not in that country. The ones that have grown-up children, their children go around with bulletproof and security details. The same people will be telling members, prayer is the key. She said government is working. All of them are working. Don't listen to anybody. If this one comes out, do we know the next one? So Tinubu look like somebody that is working. I know some Tinubu loyalists to come and attack me on this. I know. If Tinubu cannot do anything, he should resign. Because to me, it's like we don't even have a president. This thing happened as Tinubu come out to speak. When something happens in this country, instead,
not even all over the country. Presidents go talk, then go begin talk back to back. You go see the governor. As governor they talk, now so Olokpa sef go they update back to back. You go they see them update as the president spoken. As the president come out to speak, Lord, on this case, we saw that they say he sent Rebadu with helicopter to go to the place yesterday, 24 hours after, nothing till now. If it is their children that is there, maybe they saw the picture of those children, they see waiting them, how them, the condition where those speaking they. Yinka say make Nigerians they pray. She's part of the people, they have put rubbish and nonsense. Meanwhile, you can't say that presidents or the vice presidents, or they are not doing what they have to do. They are working. You can't say they are not working. Even the security personnel, wọ́n lè ti débẹ̀, wọ́n lè ti gba, wọ́n lè ti súnmọ́ tó síbẹ̀ láti rescue àwọn ọmọ yẹn. Kógun bò wọ́n lójú kó má rí. That is the place of prayer. Yes. Sister Yinka Alaseyori o. Èmi ìràwọ̀ méjìlá ti wọnú ilé yín wá. Mi ò fẹ́ jẹ́ ká máa ranjú mọ́ra wa lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tó ṣẹlẹ̀ yìí. Tàwọn tán kó lọ́nú ilé ń fẹ́ jẹ́ pé nǹkan kékeré á máa ranjú mọ́ra wa níbí yìí o. Ẹ gbọ́ mi dáadáa. Wọ́n lè ti lẹ́mọ̀ ń kígbe lábẹ́ ẹ̀kọ́ náà lé. Ẹ wá gbọ́ mi mà. Prayer point yín ẹ lọ máa ṣe láàrin ẹ̀yin àtàwọn instrumentalists yín àtàwọn backups yín ẹ lọ máa lead the prayer láàrin wọn. Ẹ gbọ́ mi. Orin ni ká ẹ gbé wá bí. Ẹ lọ máa kọrin. Iṣẹ́ orin ni iṣẹ́ yín. Èwo ni wọ́n lè ti. They are working. Àwọn wọ́n sọ fún yín pé àwọn ń ṣiṣẹ́. Àbẹ́yìn lẹ́ ń gbẹnu wọn sọ̀rọ̀. Ẹ gbọ́ mi dáadáa. Tó bá jẹ́ ìjọba lẹ fẹ́ gbàdúrà fún, ẹ gbàdúrà fún ìjọba. Tó bá jẹ́ orílẹ̀-èdè wa lẹ fẹ́ gbàdúrà fún, ẹ gbàdúrà fún. Tó bá jẹ́ àwọn tán wà nínú igbó lẹ fẹ́ fàdúrà ràn lọ́wọ́. Kí ló dé tẹ́ ìdúró lójú kan? Tẹ́ ẹ̀ ṣe bálabàla àwọn olórí wa ẹ̀já gbàgbà kan àwọn gbá. Àdúrà láìsí ìgbésẹ̀. À ń sì tanra wa ni. A dúró lábẹ́ ẹ̀kọ́ náà lé. A ní gbé ìgbésẹ̀ kankan. Àdúrà, ìgbésẹ̀, ìrònú. Ó gbọ́ mi. Ìwà, ìṣe. Ẹ wá ń ṣe wọ́n lè ti. Ẹ má jà máa ranjú mọ́ra wa lórí ọ̀rọ̀ yìí o. Ẹ jẹ́ kí gbogbo lọ sọ agbẹ́jẹ́ mọ́wọ́. Kọ́kàn wa lè bá balẹ̀ nínú ògo. Orin lásán pé ẹ wá kọrin. Ẹ bá lead the prayer. Ẹ gbé láàrin àwọn instrumentalists yín kẹjọ lọ́mọ lead the prayer point tí ò forí pípé. Kẹ fi wọ́n lè tilẹ̀. Kọ́kàn wa lè bá balẹ̀. Ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé, ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn, ẹ̀yin olóye èèyàn. Látàrí fọ́nrán tá a jọjọ wò tá a jọ gbọ́ yìí. Ní tí àwọn èèyàn yìí sọ, kí ni ẹ̀yin náà nílé ròǹgbà? Àti pé látàrí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tẹ́ ń wọlé Yorùbá, tẹ́ ń pa àwọn èèyàn pakúpa, tẹ́ ń ká àwọn èèyàn wọgbó. Ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ jómi tó ru ọ̀rọ̀. Ó ti tójọ́ mẹ́ta táwọn èèyàn yìí tẹ́ ti ń ṣiṣẹ́ láabi wọn. Kí ni ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ jẹ́ ọlọ́gbọ́n èèyàn lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tẹ́ ẹ jẹ́ àmúyẹ èèyàn? Kí ni èròǹgbà yín tó jẹ́ pé ntẹ́yìn náà bá sọ tá a lè jọjọ gbèrò papọ̀ tó máa jẹ́ kí àwọn ká lè ṣẹ́gun àwọn èèyàn yìí? Ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa. Ẹ má gbàgbé, ẹ máa bá wa like, ẹ máa bá wa share. Ẹ pín fọ́nrán yìí, ẹ pín sórí WhatsApp yín, ẹ pín sórí Facebook yín. Ntẹ́yìn náà bá dáwọ́ yín ní oríire báyìí la máa dá sí o. Torí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí ó ti di ikú tó ń pojú gbà ẹni. Torí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí ó ti di gbàgbó. Òun làwọn olóyìnbó ń pè ní notification bell. Òní ó máa ta inú lobó, ẹ tẹ́ aago òun. Òní ó máa ta inú lobó lóòrèkóòrè bàbá tó ṣe é mú fọ́nrán wá. Tọ́ ẹ̀yin èèyàn, kí ló ṣẹlẹ̀ gangan? Látàrí fọ́nrán ta tó mú wá sí etí ìgbọ́ ẹ̀yin amòye èèyàn, ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn, ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà. Ẹ mọ́ wá gbàgbé pé àdéhùn wa náà là ń múṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé là á mọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí, tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́. Tọ́ ẹ má jẹ́ dènà pẹ́nu o. Kódà ẹ má jẹ́ gbà yín lákòókò. Wọ́n ní adébíṣẹ́ mọ̀ ṣe àgbọ̀lẹ́ni. Ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé. Ntẹ́yìn náà bá sì wà nílé ròǹgbà. Ẹ má sọ èròǹgbà yín, ẹ má kọ́mẹ̀ntì sábẹ́ fọ́nrán yìí. Torí tó ṣẹlẹ̀ yín tó burú jáì ni. Ẹ wo, ẹ jẹ́ ká gbé fọ́nrán wọlé bẹ́ẹ̀ tó ṣe lọ látàrí bí àwọn èèyàn ṣe faraya tó jẹ́ pé kódà ẹ jẹ́ ń bájọba sọ báyìí gan. Ẹ wo, ẹ má jẹ́ gbà yín lákòókò kó má bàa dàbí pé ṣe là ń bùkún ọ̀rọ̀. Fọ́nrán náà rèé, ẹ jẹ́ ká gbọ́ bó tó ṣe lọ. Tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé, ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn, ẹ̀yin olóye èèyàn.
látàrí fọ́nrán tá a jọjọ wò tá a jọ gbọ́ yìí ní tí àwọn èèyàn yìí sọ kí ni ẹ̀yin náà nílé ròǹgbà àti pé látàrí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tẹ́ ń wọlé Yorùbá tẹ́ ń pa àwọn èèyàn pakúpa tẹ́ ń ká àwọn èèyàn wọgbó ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ ó ti tójọ́ mẹ́ta táwọn èèyàn yìí tẹ́ ti ń ṣiṣẹ́ láabi wọn kí ni ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ jẹ́ ọlọ́gbọ́n èèyàn lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tẹ́ ẹ jẹ́ àmúyẹ èèyàn kí ni èròǹgbà yín tó jẹ́ pé ntẹ́yìn náà bá sọ táàjọ lè jọjọ gbèrò papọ̀ tó máa jẹ́ kí àwọn ká lè ṣẹ́gun àwọn èèyàn yìí ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ má gbàgbé ẹ máa bá wa láìkì ẹ máa bá wa share ẹ pín fọ́nrán yìí ẹ pín sórí WhatsApp yín ẹ pín sórí Facebook yín ntẹ́yìn náà bá dáwọ́ yín ní oríire báyìí la máa já sí o torí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí ó ti di ẹni torí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí ó ti di ikú tó ń pojú gbà ẹni òwe ló ń pa fúnni lágbára Ọlọ́run Elédùmarè orí gbogbo wa ò ní gbàbọ̀dẹ̀ ẹ wo ibi dáwà fi àdàgbà ètò ìsọlẹ̀ síre bó bá tó ṣe ń lọ àátọ̀ máa mú wá lọ́lọ́kọ̀ òjọ̀kan sórí ìkànnì wa ẹ má wàá gbàgbé ẹ bá wa tẹ subscribe button yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè kẹ́yìn náà kẹ́ tó lè máa jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì wa wọn ò já owó yín o fún subscribe button tẹ́tẹ̀ ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́ tó lè máa jàǹfààní gbogbo tá a bá mú wá sórí ìkànnì wa àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire báyìí lójú owó rí ire lójú ọ̀darí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀ ẹ ṣé.